Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by 2 ṣe wà lénìí. Ramadan Kareem, mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo kí ẹ̀yin Kristẹni náà. Alhamdulillahi Rabbil Alamin. Èmi máa ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó, but ó ní program lined up for this week, but ó yí Ọlọ́run tí lè fi wọlé wá. Ó dẹ̀ máa wù mí kémi náà sọ sí because a máa kọ́ ọgbọ́n 1, 2, 3 gbogbo wa ni. A wá bíbáyìí láti wá fi èèyàn kan ṣe yẹ̀yẹ́. Nǹkan tá a wá ṣe ni pé for a better tomorrow. Kí àwọn generation tó ń bọ̀ kí wọ́n mọ̀ rí pé ìwà ìbàjẹ́ burúkú yìí àbí normal. It's not normal. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ fẹ́yàwó, ẹ wòye ẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ fẹ́yàwó, ẹ wòye ẹ̀. Báwo ni ìyá ṣe ń treat bàbá? Ọlọ́run má jẹ́ ẹ ṣe ọjà rà. Àsìrá ọjà, Ọlọ́run ó gbé yín lékè ẹ̀. Àsìrá ọjà lọ́kùnrin lóbìnrin, Ọlọ́run ó gbé yín lékè ẹ̀. Ọlọ́run ó gbé yín lékè ẹ̀. Kò easy. Ọkùnrin bá ti àsìrá ọjà lórí obìnrin, ó tán nìyẹn. Ọlọ́run ó gbé yín lékè ẹ̀ kú ọ̀wọ̀wọ́. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí bẹ́ẹ̀ ṣe rí title. Bádírá ni. A fẹ́ fi titi ẹ̀ kọ́gbọ́n. A tún wá fẹ́ tẹ̀ ẹ́ sí kingdom mi náà létí. But this is the time to fumigate your palace. This is the time to fumigate your palace. Nítorí pé kíni kó mọ̀ di ọ̀la kí ọmọ lọ́n kó mọ̀ wá sọ ọmọ rẹ gangan dẹrú. Ẹ jẹ́ kí n sọ fún yín, ọba lamidi adeyemi tó ṣolóògbé lọ́jọ́ sí, Ọlọ́run fún fa. Èèyàn mélòó lọ́lọ́run máa fún bẹ́yẹn nínú yín? Ọlọ́run fún wọn. Secret yìí ti lè wà nílẹ̀ kí bàbá yẹn mọ̀. But nínú ọlá Ọlọ́run, wọ́n mọ̀ pé secret yìí máa di wàhálà lọ́jọ́ tó bá yá. Ọlọ́run sì help bàbá yẹn. Àṣírí tú. Even in his death, àṣírí tú. Ẹ̀yin mélòó ló máa ní oore ọ̀fẹ́ yẹn? Bàbá yẹn kú dáadáa. Ẹ yé sọ̀sọkúsọ. Bàbá yẹn kú dáadáa because ẹ lè judge fọlọ́run. Bàbá yẹn kú dáadáa. Ẹ̀yin mélòó lọ́lọ́run máa fún lẹ́yìn ikú kí àṣírí sì mọ tú sí àwọn èèyàn pé ọmọ yìí o, èmi kọ́ ni mo ní o, ọmọ yìí o, bó ṣe wá ní o, ìyàwó mi o, bó ṣe yàn mí jẹ lélẹ́yìí. Ẹ̀yin mélòó? Allahu Akbar. Ọlọ́run fún bàbá yẹn. May his soul rest in perfect peace once again. May his soul rest in perfect peace. Ọkùnrin ni. Ọkùnrin tó ju ọkùnrin 100 lọ. Ọkùnrin ńlá ni. Ọkùnrin ńlá láyé. Ọkùnrin ńlá lọ́run. Yes. Nítorí àwọn ọ̀rọ̀ yìí tó wà lẹ̀. Ọ̀rọ̀ yìí àwọn èèyàn kan wọ́n wá sọ wípé Ọlọ́run lo Bádírá láti fi tú àṣírí àwọn ẹlòmíì. Dẹ̀ láti kí àwọn pólísì kí wọ́n múra síṣẹ́ ibi tí wọ́n ń pè ní prophetess Ngozi Okafor. Torí gbogbo miracle baby sì ti ń ṣẹlẹ̀ pé kí àwọn ọlọ́pàá kí wọ́n wádìí rẹ̀. Then àsìkò yìí kún mọ́ kí wọ́n fi sọ fún àwọn obìnrin tí wọ́n rò pé tí wọ́n gbóyún in that format, tí wọ́n rò pé ọmọ àwọn ni, kí wọ́n mọ̀ pé ọmọ wọn kọ́ o. There's nothing bad if you adopt, but adopt in the proper way. Wọ́n ní kí ẹ adopt ní proper way. Ẹ má sanwó tí wọ́n fi brainwash yín. Ẹ má sanwó tí wọ́n fi gbà kan lọ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí wọ́n fún yín nìkan tí kò yín wú, tí wọ́n fún yín ní déètì pé kẹ́ ẹ wá bímọ, tí wọ́n ò fún yín, tí wọ́n ní kẹ́ ẹ má lọ́dọ̀ dókítà, kẹ́ ẹ má lọ sí scanning, kí wọ́n wá fún yín ní déètì pé kẹ́ ẹ wá bímọ, kí wọ́n wá open yín. Wọ́n ti gbà kan lọ lọ́wọ́ yín. Ẹ má sanwó tí wọ́n fi gbà kan lọ́wọ́ yín. Ẹ má sanwó tí wọ́n fi cajole yín. Ẹ má sanwó tí wọ́n fi brainwash yín. You deserve to know the truth too. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wá ń ta ọmọ. Ẹ mọ̀ bóyá wọ́n fọmọ yín gún ọṣẹ ni. Ẹ mọ̀ bóyá wọ́n fọmọ yín ṣe pepper soup ni. Ẹ wá ní nǹkan ké bí eku mọ́. Nǹkan mọ́ ṣe máa ké bí eku fún yín. Ẹ̀yin ò mọ̀ pé àwọn ọmọ yẹn sunkún bí tí wọ́n wà. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ ọlọ́mọ gbà lọ́wọ́ yóò ń yà. Jojoojúmọ́ ni ìyá yẹn ṣépè. Èpè yẹn ló ń ràn yín yẹn. Ọlọ́run má jẹ́ a sì sọ. Ọlọ́run má jẹ́ a sì wí. Ọlọ́run má jẹ́ a sì sọ. Ọlọ́run má jẹ́ a sì wí. Ọlọ́run má jẹ́ a sì tẹ̀. Sísọ tó ń jẹ́ kí adìẹ bá yẹ ẹ̀sùn. Òun ló kó bá Bádírá tí gbogbo àṣírí àti àṣírí àwọn olórí fi jáde. Otherwise, tí story yẹn bá máa tiẹ̀ kàn nísìn, ó bá tiẹ̀ máa kàn kò tí ì yá nísìn. Àmọ́ a fi kọ́gbọ́n ni la fi mọ̀ pé Ọlọ́run wà.
Ọlọ́run sì wà lẹ́yìn àwọn ọmọ bàbá wa Lamidi Adeyemi. Ọlọ́run sì wà Ọlọ́run wà pẹ̀lú gbogbo Ọ̀yọ́ kingdom. Nítorí pé kíni nínú voice note ẹ máa gbọ́ lẹ́yìn. Wọ́n ní àwọn ọmọ míì tí wọ́n pè wọ́n ní ìbejì. Wọ́n mú kan láti Igbo land, wọ́n mú kan wá láti Ẹ̀dó, wọ́n wá sọ wọ́n di Táyé Kẹ́hìndé. Ṣé irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ló bá di ọba lọ́la? Báwo wá ni eku ṣe máa ké bí eku? Ẹ̀yin Yorùbá nation, congratulations. Irú ọ̀rọ̀ báyìí ò ní máa ṣẹlẹ̀. Ẹ wá ní eku ó ké bí eku ní Yorùbá nation. Ẹ ní gbóhùn ara yín yé. Ṣebí nílẹ̀ lẹ́ẹ̀ bíbà wọ́n ti ń fẹ́ mọ́ kílèmù ibi tó yẹ kí wọ́n kílèmù. Kí wọ́n mọ̀ ní ìlú Yorùbá tó wà ní center Yorùbá tí wọ́n ní ti ìlú àwọn kan ni. Like seriously, ẹ̀yin ò mọ̀ pé something ti ń ṣẹlẹ̀. Èní kọ́fà ó ti pẹ́. Tí obìnrin bá ń wọ́mọ, kò síbi tó lè wọ́mọ sí. Bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ń wọ́mọ ẹ̀yin obìnrin, ẹ máa jẹ́ kí ọkọ mọ̀. Ẹ jẹ́ kọ́kọ́ mọ̀ sí ìrìn àjò yẹn. Ẹ máa mú ọkọ yín lọ sí ẹ wo bí wọ́n ṣe brainwash yín. Ìkan nínú àwọn obìnrin yẹn sìn yìí, nínú àwọn olórí yẹn, ó ń refer sí ọmọ yẹn as ọmọ. And in the recent kó sọmọ ẹ ní. Àwọn èèyàn kan wá ń béèrè báwo ló ṣe happen, ikùn wọn wù. Mọ̀ wú ni wọ́n fún wọn. Tó ti affect wọn. Àwọn gan ò ní lè gbóyún tara wọn. Moreover, wọ́n tún yọ ọ̀kan lára wọn pẹ̀lú bí wọ́n ṣe cut wọn open yẹn. Èèyàn kan kọ nínú comment box bí wọ́n ṣe ń ṣe everything. Màá share comment yẹn. Ọmọ kan náà wá kọ, ó ní 26 years old òun. Ó ní mọ̀mọ́ sọ fún un pé 26 years ago wọn ò bá ti ṣe bẹ́ẹ̀ fún un. Wọn ò bá ti gbóhùn fún mọ̀mọ́ mi. Bed wọ́n ká wọn mọ́. Adúpẹ́ tiẹ̀. Lórí ọ̀rọ̀ yìí ẹ mọ́ gbàgbé pé baby factories àwọn ọlọ́pàá raid wọn gidi gan pàǹgbà kan tá mọ́ kà wọ́n ní news. Ó ti máa ṣe díẹ̀ sí maybe 20 years or almost 20 years. Mi lè rántí mọ́ precisely. NTA gbé similar story bí eléyìí. Then nígbà kan kò tí ì pẹ́ púpọ̀ èmi náà witness irú ọ̀rọ̀ báyìí. Ọmọ kékeré kan ló lóyún tí ò lè pinpoint pé èèyàn tó fún lóyún lélẹ̀. Ni nọ́ọ̀sì kan wá kàjólẹ̀ ó ní kó bímọ yẹn. Ó wá bímọ yẹn. Ó fún ní 150. But àwọn tó gbéṣẹ́ yẹn fún nọ́ọ̀sì yẹn gan 500,000 ni ó gbà lọ́wọ́ wọn. Àṣírí yẹn wá tú. Wọ́n wá wò pé àwọn tó ń bímọ gangan 150. Kí ló dé tó fi máa rí bẹ́ẹ̀? Pẹ̀lú àwọn èèyàn rẹ̀ bí wọ́n ṣe dá gbogbo ọ̀rọ̀ lónìí yẹn o. Tí wọ́n jẹ́ kí kíní yẹn possible mọ́. Báwa ṣe gbọ́ nìyẹn. Like seriously is happening. Is happening. Is happening. Ìwọ tó bá lẹ́mìí, o lè sọ wípé o fẹ́ lọ ṣe DNA àwọn ọmọ rẹ̀, o lẹ́mìí nìyẹn. Àìdẹ́bẹ̀ tó bá lẹ́mìí fílẹ̀ bẹ́ẹ̀. Fílẹ̀ bẹ́ẹ̀. But ẹ̀yin lọ́balọ́ba, ẹ ṣáà ní fẹ́ kí ọmọ lọ́n kó wá claim kingdom àwọn ọmọ yín. So better kẹ́yìn kẹ́ try kẹ́ ṣe DNA. Èmi gan tí mo jókòó èmi náà need ẹ̀. Gbogbo wa la need ẹ̀. Torí pé kíni àtẹ̀yìn tá a ti ń bọ̀ àṣọ. Iwájú tá à ń lọ gan àmọ́ bó ṣe ń lọ. Kọ́lọ́run ṣàánú wa ni. Ẹ dákun ẹ̀yin èèyàn. Ẹ help wa. Ẹ bá wa uphold culture wa. Bádírá wọ́n tẹ ojú ọba mọ́lẹ̀ gidi gan ni. Bádírá o, ọmọ o, Fọláṣadé o, Dàmí o, from the source. Wọ́n tẹjú ọba mọ́lẹ̀ dáadáa. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ni ò tẹjú ọba yẹn mọ́lẹ̀ at death. Otherwise wọn ò bá mú jẹ. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí nísìnyí wọn ò mú jẹ. Àṣírí ti tú wọn ò mú jẹ. So ní Ọ̀yọ́ kingdom tí wọ́n bá decide pé tó irú àwọn ọmọ tí wọ́n fi jọba lélẹ̀ wọ́n mọ̀ nínú ọkàn wọn pé àwọn làwọn deceive ara wọn. Ní ìsìn báyìí torí pé kíni Ọlọ́run ó ti fọ̀nà hàn wọ́n. Ó wá ṣe mí láàánú pé nírú ọ̀rọ̀ Bádírá àtún wá mọ̀ pé MC Olúọmọ. Ó ṣe mí láàánú. Àwọn èèyàn sọ wípé ṣe bá àwọn obìnrin ló ń gbé wá fún. Táwọn obìnrin bá ń gbé wá fún èèyàn kan pè MC Olúọmọ ní Adékòdèrè pé èèyàn tó expect pé òun máa ní access sáwọn beautiful women. Ó wá ní access sáwọn beautiful women pé torí ẹ̀ ló fi ń ṣe wọ́n bó ṣe rí wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kẹ́ lè mọ kóra yín ní ìjánu. A ti ń gbàwẹ̀ yìí ti pẹ́. Ó ti ṣe díẹ̀ náà. À ń gbàwẹ̀ yìí ní láti mọ kóra wa ń jánu. Mo mọ ọkùnrin kan báyìí ní North. I'm telling you, he's one of their governor now. Kò í ṣe. Ó lè mọ innocent 100%, but majority of those women kò kí ń ṣe wọ́n. Kò dẹ̀ kí ń ṣe pé òkóbó nítorí pé kíni ó ní àwọn ọmọ tó jọ dáadáa. But ó kàn decide pé rárá òun ò ṣerú habit yẹn. Àwọn obìnrin náà ló máa lọ sọ pé òkóbó ni o.
bẹ́ẹ̀ wọ́n sì ń support ẹ̀, wọ́n ń kí bí èèyàn gidi, bẹ́ẹ̀ wọ́n ń bu torí pé kí tó bá wá sọ́dọ̀ wọn ó mọ́ fún wọn lówó ni, ó fún wọn 100 200 300 500 7 àwọn míì even more than pé rárá àwọn ò kí ń ṣe irú ẹ̀, wọ́n lọ bọ́ra fún ni. Èmi ò wá mọ̀ bí àwọn obìnrin yẹn máa ń tọrọ challenges lọ́dọ̀ Ọlọ́run so that kí wọ́n máa lọ fi bá àwọn ọkùnrin tó máa help wọn. Like ẹ ní bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin, ẹ ní bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ marry, mo sọ bóyá mo ti sọ síwájú, ẹ make sure pé kẹ́ ẹ mọ ìyá ọmọ yẹn. Irú ìwà wo ni ìyá rẹ̀ ń wù sí bàbá? Because otherwise ó ti máa learn bad habit láti ọ̀dọ̀ mọ̀mọ́ ẹ̀. Yes, I know what I'm saying. Ọmọ tí mọ̀mọ́ dáadáa bá bí, òun náà ò ní ya kọ́nà kó mọ ṣe rádaràda. Mọ̀mọ́ rẹ̀ ó béèrè pé bó lo ti rírú ìwà yẹn. Bẹ̀rẹ̀ ọmọ tó bá ń ṣe irú ẹ̀ báwo ló ṣe fẹ́ correct ọmọ ẹ̀? Ẹ̀yin náà wo bí story Bádírà ṣe ṣẹlẹ̀. Then lórí social media, we found out that social media ó contribute sí bí ọmọ yẹn ṣe misbehave. She was a young girl, ọba yẹn dẹ̀ help ẹ̀ dáadáa lọ school lọ ṣe gbogbo ẹ̀. Ṣé nítorí pé wọ́n wá help ẹ̀ upgrade ẹ̀? Is that why tó wá fẹ́ tójú ọba mọ́lẹ̀? Àmọ́ Ọlọ́run ò jẹ́ kí wọ́n tójú ọba yẹn mọ́lẹ̀ ní àṣírí ìfitú. Social media ló fi di pé ó connect mọ́ bọ̀bọ́ tí wọ́n ń pè ní Jamiu Dagunro, ó connect mọ́ bọ̀bọ́ kan tí wọ́n ń pè ní Alesh onílé gbélé something like that. Ó tún fẹ́ Kodet tàbí kí wọ́n pè, ó tún wá fẹ́ sí olú ọmọ. Gbogbo àwọn tó bàtà ọba. Obìnrin àsìrà ọjà. Gbogbo yín kọ́ o, àsìrà ọjà. Eléyìí a fi ń kọ́ àwọn next generation ni. Àwa gan tá a jókòó a fi ń kọ́gbọ́n. A fi ṣe kí ni? A fi ń kọ́gbọ́n. Ẹ̀yin ìyàwó lọ́ba, all the kingdom, ẹ fumigate palace yín. Ẹ mọ who is who, ẹ mọ what is what. Ìyàwó ọba ṣe lè máa jó lórí social media kó máa jùdí sí àwọn common man. Ìyàwó ọba, ẹ lè rí ìyàwó ọba ní nọ́ọ̀tì kó máa ṣe rándanràndan. Ìyàwó ọba nọ́ọ̀tì àwo kì í rí lórí social media. Àfi ìyàwó ọba Yorùbá, tilẹ̀ Yorùbá. Ẹ bá wọ ní kí ẹ mọ̀ sí lórí social media, but try promote your heritage. Kí yẹn jẹ́ source of income to your kingdom. Promote. Gbogbo social media yín ẹ máa fi promote kingdom yín, ẹ máa visit villages by villages. Village yìí kí lẹ ṣe ń bẹ ẹ showcase ẹ, village tán kí wọ́n ṣe bẹ ẹ showcase ẹ. Kí ni wọ́n lè fi ràn yín lọ́wọ́ láti ilẹ̀ òkun ẹ máa ṣe. Kí ni ẹ máa jùdíyà. Sometimes I just feel disgusted watching these women. Wallahi, wọ́n ṣe bẹ́ẹ̀ ní north. Ní ilẹ̀ bíbá yìí Haúsá kan sọ wípé ọmọ ṣí Yorùbá mọ́ ṣí expenses lọ́kọ àtìyàwó pé nítorí ẹ̀ ló jẹ́ káwọn Yorùbá máa fi yàlẹ̀. Kò ṣe pé àwọn náà kì í yàlẹ̀ o, but very few of them àwọn náà ṣe ó fẹ́ fi yẹn yẹ̀yẹ́ Yorùbá níjọ́ yẹn. Ó ní àwọn máa ń gbé tán ni, gbogbo náà kan ló ń gbé tán. Àwọn ìyàwó náà máa ń help wọn. Then Yorùbá náà a rí Yorùbá mi tó yẹ pé ọkùnrin tó máa gbé ogbó ẹ̀ tán. Ẹ tọrọ ìyàwó tara yín, ẹ fojú balẹ̀. Kò ṣe pé ọmú rẹ̀ ga àbídì ẹ̀ ga sókè lẹ́ fi ń fẹ́yàwó. Ẹ wo ibi tó ti ń wá. Kẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ dájúdájú kó náà dẹ̀ nífẹ̀ẹ́ yín. Tẹ́ bá fojú kalẹ̀ tẹ́yìn náà tẹ́ behave ẹ̀yin ọkùnrin, ìyàwó yín náà máa fojú yín náà gbolẹ̀ ni. Ọ̀rọ̀ yìí pọ̀ bẹ̀ máa dúró bí báyìí. This is on point by 2 using my words for this. Ẹ jọ̀ọ́ ẹ bá wa wá àwọn illegal baby factories yẹn because wọ́n pa àwọn èèyàn lẹ́kún jù. Wọ́n dẹ̀ ń brainwash àwọn èèyàn. Mix DNA wọ́n tún yàtọ̀, wọ́n ṣe tribe kan náà. Bí kíkan jẹ́ Igbo kíkan jẹ́ Benin. 0000 ni. Kò sí nǹkan kan tó bí òun gbà yẹn òun wá ní àwọn lè ní DNA dáàdì mú níbo. Ìyá tí wọ́n gbé jáde nínú wúńbù ẹ̀ kò dé. Wọ́n ṣe fẹ́ ní iṣẹ́ bàbá ní òtẹ́ yìí sì jù. So ìgbà yẹn màmá ọmọ àti àǹtí ẹ̀yẹn ìyá àfa wọ́n wá bá mi nínú ilé mi ń bàdàn. Bí màmá yẹn ṣe kúnlẹ̀ ní tó ń bẹ̀ mí pé kí n pa òun sílé kí ni mo ní mo ti sọ fáyà bá pé dáàdì ò ní gbọ́. Ó ní dáàdì tán fún yín lówó pẹ́ lọ ṣe wọn ò ní béèrè pé kíní. Mo ní dáàdì òun kó kàn fún ní. Wọ́n lọ rọmọ yìí tí ò rọmọ lọ gbóyún olóyún. Wọ́n slap dáàdì. Ọlọ́run ra ọmọ yẹn ni. Wọ́n rà ní. Kọ́sùn ọ̀tọ̀ ni irọ́ tó pa fún dáàdì. Tó ti ń bá Bádírà sùn wọn ò sóòjú Bádírà báyìí o. Wọ́n kàn so okó àti òbò àwọn èèyàn tó ṣe ń bára wọn sùn bọ́ ohun Bádírà ló máa gbọ́. Mo rò pé Bádírà náà ló fídíò ẹ̀ fún rẹ̀ nígbà tó ń ṣe ó ní ọmọ sọ fún mi pé small doctor ni
boy yẹn light by ó ní light complexion ó ní okó gbàngbà so ó lè òní ó wá ní ó ní kíní ló fóun bí tó ti ń bá Bádírá sùn wọn ò sọ ojú Bádírá báyìí o wọn kàn so okó àti òbò àwọn yẹn tó ṣe ń bára wọn sùn bọ ohun Bádírá ló máa gbọ́ mo rò pé Bádírá náà ló fídíò ẹ̀ fún rẹ̀ nígbà tó ń ṣe ó ní ọmọ sọ fún mi pé small doctor ni boy yẹn light by ó ní light complexion kẹ́ni wá ga Táíwò wá kúrú wọ́n wá ń kúrú sí ní Táíwò kúrú sí kẹ́ni ga sí àwọn ọmọ náà wọ́n sọ̀rọ̀ mí à ń Kẹ́hìndé mí à ń Táíwò mo ní Ọlọ́run kúkú jẹ́ mọ́ wọ́n kàn ra ọmọ ni wọ́n kàn sórí gbogbo 1 million 3 million yẹn tí ọmọ sọ pé tó wá jẹ́ bíi 3 million ni ó yà pé bíi 500,000 náà fún àwọn ọmọ tó ń bímọ yẹn so àwọn ìyá yẹn lọ ní ìyókù pupa yẹn number 1 ni wọ́n yọ lóyìnbó lẹ́yìn fèsì ẹ̀ ó pupa yẹn number 1 ni kò ṣe pupa tàwọn dájì nìyẹn òun kẹ́ni wá ga Táíwò wá kúrú wọ́n wá ń kúrú sí ní Táíwò kúrú sí kẹ́ni ga sí àwọn ọmọ náà wọ́n sọ̀rọ̀ mí à ń Kẹ́hìndé mí à ń Táíwò mo ní Ọlọ́run kúkú jẹ́ mọ́ wọ́n kàn ra ọmọ ni wọ́n kàn sórí gbogbo 1 million 3 million yẹn tí ọmọ sọ pé tó wá jẹ́ bíi 3 million ni ó yà pé bíi 500,000 náà fún àwọn ọmọ tó ń bímọ yẹn so àwọn ìyá yẹn lọ ní ìyókù pupa yẹn number 1 ni